ìgbà mi dọ́wọ́ rẹ̀ àsìkò mi dọ́wọ́ rẹ̀ bàbá alámọ̀ ayé mi o ẹrù ayé mi tó wúwo bá mi gbé o bá mi gbé o ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ mẹ́mi lọ. jẹ́wọ́ agbára rẹ̀ o kẹ́rù ẹni méjì má di tẹnìkan nínú ọlá rẹ̀ agbára rẹ̀ o ọlọ́run àgbáyé ojú rẹ̀ dá o nínú ọlá rẹ̀ aláàfin àjọba agbára rẹ̀ o. Life of a single father ojú mẹ́rin bímọ méjì ń tọ́ adágbé adáfa yìí pọ̀ jù ẹ bá mi pè Fẹ́mi kó má ràjò àìníde ojú méjì ò lè jọ mẹ́rin ẹrù ìwúwo mẹ́lẹ́ dàgbé olólùfẹ́ mi ti fi mi sílẹ̀ òdìgbére ayami o why did you left without notice ayé rẹ̀ mà ti ṣòfò ó ti ṣòfò ọgbọ́n kan ló jẹ́ fún mi o ṣe bó ní wàá bá mi tọ́jú ọmọ mi o. why did you left. I think you come here. Yeah. Daddy, ṣe ń fọṣọ látẹ̀kùn. Ẹ kú díẹ̀ kí n fọ̀ tọ́nà mélòó ló kù. Daddy, ebi ń pa wá o. Kí ló ṣẹlẹ̀ sá? Bọ̀ ń bọ̀ mi. Indomie tún ti jóná báyìí. Kí làwọn ẹ̀fẹ̀ jẹ láàárọ̀? Ẹ wo bí wọ́n á mú cornflakes ni o. Bí wọ́n kọ́ dẹ̀ mo tí sí bread. Life of a single father ojú mẹ́rin bímọ méjì ń tọ́. After it. Focus. Wake up. Daddy. Daddy, let him know. This is after it already. After it? Sorry, lọ jí àwọn tó kù ẹ. Clear man, ẹ máa tó ra oúnjẹ nìyẹn. Our school uniform, Daddy. Kí ló ṣẹlẹ̀?
wọn kì í white lẹ́ ń lò mo fẹ́ kó nǹkan sókè díẹ̀ ló ń gbé mi lọ inú mi ló wà ní bedroom. Dídí ọtún nílò school báyìí. ẹ máa lọ ọmọ tí máa ṣe é sí. so wàá pe jàre fún mi sórí tó wà tó tíìkì jù yẹn bàbá mi mo wá àwọn òṣèlè egun lápá ju ọ̀nà tàbí kẹ́hìn méjì parapọ̀ so white yẹn wàá fi sáàrin tó ẹ̀ nígbà tí wọ́n fi butter sáàrin bread àwa fún bá dé fún lọ́dọ̀ kò tiẹ̀ ṣe wọn bí ayọ̀ ta ní ẹ̀ steam ayọ̀ ẹ bá gbélé báyìí lọ́kọ̀ máa gbé ẹ máa lọ sùkúl wá fọ àwọn àgbo ìdísà lọ ṣe wọ́n àwọn àríjọ ẹ máa dé sùkúl láàárọ̀ yìí. àsìkò mi dọ́wọ́ Àní akẹ́lẹ́ mi àfi this school nínú the same thing. I'm not comfortable with this o. ayé mi o ẹrù ayé mi tó wúwo bá mi gbé o bá mi gbé o mélègbé o. ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ mẹ́mi lọ. jẹ́wọ́ agbára rẹ̀ o kẹ́rù ẹni méjì má di tẹnìkan nínú ọlá rẹ̀ agbára rẹ̀ o. àyàntì ẹ wo ẹ má bínú sí mi kẹrí àwọn ọmọ yín ẹ̀rù ń bà wọ́n láti wọlé wọ́n ti lè tọrẹ jù. Yes. so wọ́n náà dẹ̀ ti wọ́n àwọn pé àwọn gbọ́dọ̀ late wá sí school mọ́ Exactly. mi mo jẹ́ kọ́ late ẹ má bínú ó pẹ́ kí tó jí wọn ká tó ṣe oúnjẹ tán gbogbo ẹ̀. I understand bó ṣe ń lọ, but am I worried with time? You get used to it, sir. Amen. Okay, guys, let's go to the class. So ṣé mo ti kọ́ tẹ fẹ́ǹsì. Thank you, sir. No, I won't. My daddy's baby. So, guys. All right. Ẹ ṣé gan. Sir. Life of a single father. Ojú mẹ́rin bímọ méjì ń tọ́. Adágbé adáfa yìí pọ̀ jù. Ta ló ń ta ẹ̀fọ́ mi? Fáúsá ó ti rìn lọ bó ṣe ń ṣe nìyẹn kí lẹ fẹ́ rà. Báwo lẹ ta? 200 ni. Tó lè tó bí èèyàn mi bá rùn jẹ. Ẹ má wọlé má bá yín ṣe. Ṣé irú pẹ̀tẹ̀ àbí kí ewu lọ́ lè fi sè? Irú oore náà. Wóró ni àbí? Ṣé ilẹ̀ ń tata? Èmi ni. Ẹ jẹ́ ra gbogbo ẹ̀pọ̀ kí. Má bá yín kó sínú láyọ̀. Ó yá báwo lẹ́yìn fẹ́ rà. So èmi ò mọ̀ bá mi ta ètò lè ṣe é. Kò sí wàhálà. Ẹ má kó ta ju àwọn ọmọ mi ò já ta o. Kò sí wàhálà má bá yín ṣe dáadáa má fáwọn bọ́sàs. Báwo lẹ ta ọ̀gẹ̀dẹ̀?
ok fún mi ní méje náà. ṣe máa ń gba transfer so gbogbo máa ṣe sọ́dọ̀ yín ẹ fún wọn. èló lẹja. owó rẹ̀ mà. èló lẹja yẹn. ok ẹ kó báyìí ẹ ṣáà kó wa ẹ kó wa ẹ máa wọ̀. ẹ ṣe. tí bára ń bẹ̀rẹ̀ náà máa ṣe owó ẹ̀ fún yín o. ok gbogbo ẹ̀ máa ṣe transfer lẹ́ẹ̀kan náà ni mi lè ṣe lẹ́ẹ̀mejì ẹ pẹ̀lẹ́ mà èló lọ́bọ̀ kún yìí tọ̀ntọ̀n màámi àbí tó rẹ̀ rí mi lọ́kùnrin ẹ rí mi lọ́kùnrin ẹ fẹ́ yàn mí jẹ ẹ kò sí wàhálà máa irú ẹ̀ méjì ni mo fẹ́. ọgbọ́n kan ló jẹ́ fún mi o ṣèbó ní wàá bá mi tọ́jú ọmọ mi o wáyé dídí lẹ̀ ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ mẹ́mi lọ. jẹ́wọ́ agbára rẹ̀ o kẹ́rù ẹni méjì má di tẹnìkan nínú ọlá rẹ̀ fagbára rẹ̀ o ìgbà mi dọwọ́ rẹ̀ àsìkò mi dọwọ́ rẹ̀ bàbá alámọ̀ ayé mi o ẹrù ayé mi tó wúwo bá mi gbé o bá mi gbé o mẹ́lẹ́gbẹ́ o. ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ mẹ́mi lọ. jẹ́wọ́ agbára rẹ̀ o kẹ́rù ẹni méjì má di tẹnìkan nínú ọlá rẹ̀ fagbára rẹ̀ o ọlọ́run àgbáyé ojú rẹ̀ dá o nínú ọlá rẹ̀ aláàfin àjọba fagbára rẹ̀ o life of a single father ojú mẹ́rin bímọ méjì ń tọ́. ẹ máa gbà mí báyìí káròdù ká sùn kí lára lè fẹ́ mu báyìí ṣé oúnjẹ ìkíà. babe I'm coming ó ti fẹ́ jiná náà. ó yẹ kí ni díẹ̀ ló sọ́kọ́ kù látẹ̀kọ́ díẹ̀ ó kù díẹ̀. ṣáàdé mi lóhùn. tó ṣáà ti ṣe tán àbóṣe ló tún wọlé bọ́ta. ìwọ àtóúnjẹ ìṣá ó lè finú ẹ ṣeré for a minute. bá mi. a ti ṣe tán sà olówó orí mi. mo ti your bọ food is ready. mo ti bọ. ó yá ẹja lọ. máa fọlúwẹ̀ lọ́sà apalúwẹ̀ dànù. kọmíṣánná. ó ṣe àti ẹ̀dùgbẹ́ kékeré ní kọ́ ló kọ́ gbé wá ìgbà míì bá omi ìṣọwọ́ ló máa kọ́ gbé wá. ó wà lára yìí. adúpẹ́ o. ẹ wá èwo lẹ fẹ́ mẹ́ sómi ni àbí juice. ó méjèèjì ni mo fẹ́ méjèèjì ni o. aṣọ olúwa ilé ṣe. lè finú wọn ṣe rárá. ẹ̀rọ. tí oúnjẹ yẹn ò ní complain ṣá. nígbà tó fẹ́ sí làtàrọ̀ tó ń sí làtàrọ̀ tó fẹ́ ṣe olúwa ilé ṣe. ṣé kò
wàá dùn ni. n bá ṣe oúnjẹ fún ẹ àádùdù ilé lọ times 10. ẹ ti ẹ̀ sì ṣe iná ká mọ̀ bóyá ó máa dùn. àwọn ọmọ ẹ ò ní fẹ́ kó o ṣe oúnjẹ fún wọn mọ́. ẹ ti ẹ̀ ṣe compliment mi náà ṣó dùn àbí kò. ọ ṣe máa ṣe oúnjẹ tí ó dùn bọ̀ kó lè dùn ó tèmi. ẹ ṣe tọ̀dọ̀ yín ọ̀dọ́ bá ti ṣe tọ̀dọ̀ yín a máa mọ̀ bóyá ó dùn ẹ ṣáà rọra ẹ máa wá ta lójú mi. ebi yẹn ti pa mí jù. torí bá ti ń pa yín báyìí máa máa pariwo ní kí ló dé ẹ lè fi mú yín ṣeré for a minute. ìdọ̀tí bá náà ṣàṣẹ́nu ẹ̀ dùn sí. ọlọ́run tí ẹ̀mí jẹ́ ẹ̀mí ní ọ̀sà. àwọn àjọ kí n máa mu mílìkì máa mu kíní kan kiri. ẹ mú mi díẹ̀ náà. ó wọ̀n pèsè oúnjẹ ọ̀tọ̀ omi ọ̀tọ̀ n gbọ́dọ̀ jẹun kókó tó gbé mọ́ mi. ṣé wàá ra ẹran tó léegun báyìí. tó léegun ẹran ló wà níbẹ̀. tó yàtọ̀ sí gbogbo ìfẹ́ ayé. ṣé dáàdi yín ò tí dé náà ni? mo dé ti pè wọ́n tó ẹ̀mẹ́ta lé ni o but let me just try and call him again my pick is called. Thank you, ma. You're welcome. It's ringing. He's not picking, but let me try him once again. Okay, ma'am. You're welcome. He's not picking his calls. But ṣé mo nǹkan tí máa ṣe. Màá sọ fáwọn security yẹn pé bíbá ilé wa. So anytime tó bá dé, wọ́n lè pick him up. Oh no, ma. Can you wait though? Can you stay with us before my dad comes? Then we go together, please. Ma, only while on set, he might be on set. And whenever he's on set, he doesn't usually pick his calls. He doesn't pick his calls. I don't know why. And his phone might be with his PA. This is what I don't like about Uncle Ned. At least his daddy's PA now. See daddy will back big call. You're supposed to come to take call now. Okay, guys, relax. Do you know what I would do? My draw thing, so anytime to that divided. Thank you, Meet me here with you guys. Thank you very much. So hope you guys are fine. Yes, Maria. Okay, let's sit together. So how was class today? So you guys should gist me. But Daddy Jare, ẹ ti pẹ́ jù. ẹ wo ẹ má bínú ẹ wo iṣẹ́ ni. I understand. èmi gan sáré fi iṣẹ́ yẹn sílẹ̀ mo sáré bọ́ mi ti parí ẹ̀. ẹ wo wọn àti bínú gan bó náà wà. Ó wà níbi bẹ̀yẹn, mo understand díẹ̀díẹ̀ náà ni. Oh, You might get used to it. They are there. Okay. God, àwọn nìkan ló kú school. So, ẹ ti bínú. Don't be angry with me, honestly. I'm be angry very with sorry. Daddy. Hey? Don't be angry with Daddy. Jare, here come. Yeah, smile. Kí ló ń ṣe yín Daddy's now? around. Ẹ má bínú ẹ mọ̀ láti balance things, right? I need to work. Here come. Sorry there. Hi, Lord. How are you? I'm not fine. I know. What do you want? Ice cream. What about you? Ice cream. Ice cream, no problem. Okay, take care, guys. We'll see you in school tomorrow. Okay, sir. Thank you very much. Sir. You're welcome, sir. I really appreciate it. Good to you, sir. All right, there she go. Thank you, sir. Take care of yourself, sir. All right. Bye, guys. Yeah. I'm sorry. Emma. Ahmed. Ahmed. You leave Ahmed Single alone. father. Ojú mẹ́rin bímọ méjì ń tọ́. Adágbé adáfa yìí pọ̀ jù. Ẹ bá mi pè Fẹ́mi kó má ràjò àìníde. Ojú méjì ò lè jọ mẹ́rin. Ẹrù ìwúwo mèlè dàgbé. Olólùfẹ́ mi ti fi mi sílẹ̀ òdìgbére. Madam. Daddy Jare. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ mo máa tún ti dé bí mo yẹ máa ń dé ni. Káàárọ̀ kan. Ẹ wo. Good morning. Mo fẹ́ wá kó àwọn ọmọ ìsọdọ̀ yín. Mo níṣẹ́ kan tó wà very important lẹ́kọ̀ọ́. Though 3 days náà sọ ọ̀ bọ̀ mo ti jẹ́ kó yé wọn pé mo lè má tó yẹn.
èmi fúnra mi á ní wọn dára 12 event tètè lọ ṣẹ́gẹ̀t wá pẹ́ jù àárọ̀ ọ̀la àwa rírẹ̀ rí bẹ́ẹ̀ ọ̀sán ó worst jù ṣàbẹ́ àrọ̀lẹ̀ ọ̀la ṣàmádé. ẹ bù dáàdì jàre wrong time ilé ìṣẹ́ wáyé o tó lè ṣe ń wá yìí àfẹ́ travel kódà yìí tó tètè ń pààkì ẹ̀rọ and road uber ṣé dẹ́ mọ̀ pé mi lè fa olùkọ́lẹ̀ sílé ọlọ́mọ ẹ̀ka ara tí nǹkan bá ṣe wọ́n wọ́n á níbo ni ayé túndé lọ ṣé nǹkan tí mo sọ yé yín sọ ẹjọ́ má bínú ẹgbẹ́ mi ṣẹ̀ṣẹ̀ má gbà wọ́n sọ ẹjọ́ má bínú. bínú kẹ ẹ mo tábà lọ ṣe yẹ wá important gan tí báyìí ti dé báyìí máa pé mo ti dé. No problem. ṣé ti bí ẹjọ́ má bínú. kò sí wàhálà. ẹ ṣe all right now. kiss take care. Yétúndé ó yá bá kàwé ẹrù yẹn wá tà. kí n kó yín padà sílé ẹ̀yin náà ò ṣọmọdé náà ẹ máa wà á lé. Jàre. Sir? Jire. Jọ mí lójú. Òótọ́ ọ̀rọ̀ ni ká máa sọ òun. Ṣé ti get? Ẹ̀mẹ́ta kì í ṣọmọdé mọ́. Ẹ dẹ̀ ti mọ̀ pé iṣẹ́ tí n bá ṣe outside this city ni máa fi ń rówó. Ìta bá ń ṣe within ìfẹ́ la fi ń bára wa ṣe. So mi dẹ̀ ní fẹ́ káwọn èèyàn máa complain pé ìgbà wo ni ìyàwó ẹ̀ kú tí ó rówó tọ́jú àwọn ọmọ wọn tí ó ṣe gbogbo ẹ̀ get àwọn èèyàn kan tí ó kàn wọ́n náà máa ń dá sí jù ṣe to understand so please and please ṣé mo fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ 3 days ni mo dẹ̀ ti gba owó gidi so màá wá mọ̀ bí mo yẹ máa ṣe máa padà dé lénìí lálẹ́ títí alẹ́ I'll be here. I'll come back. I thought you said tomorrow morning. We know he's lying. Yes. No ma. Okay, kó má dà kí mo ń parọ́ bó ṣe sọ. I will sort it. Ẹ má worry. Ma sort everything. Ẹ̀yin nǹkan tèmi kọ́ máa need kẹ́ ṣeré. Ṣé bó ń jẹ́ wà lé bó nǹkan wà lé náà. Máa drop cash fún yín. Tí èèyàn kan bá kan lẹ̀kùn, ẹ má ṣí lẹ̀kùn for anybody. Okay. Until tí bá pè yín fúnra mi. Right? Yeah. So, take care of yourself, please. I love you all. Love you too. All right. All right, boy. What corporate? Kí ló ṣẹlẹ̀? Ṣé fẹ́ pa mí ni? Tẹ́mádé ìró ní ẹ̀dẹ̀ lọ ronúkú sílé yín. Kẹ́ ẹ̀ pokùn sàbí kẹ́ lọ gbóògùn eku jẹ́. Owó ní bèrè gan-an. Life of a single father. Ojú mẹ́rin bímọ méjì ń tọ́. Adágbé adáfa yìí pọ̀ jù. Ẹ bá mi pè Fẹ́mi kó má jò àìníde. Ojú méjì ò lè jọ mẹ́rin. Ẹrù ìwúwo mẹ́lẹ̀ dáa. Lókìṣàn ẹran ti ń pè mí. Ọlọ́mọ àwọn ọjà àṣìṣe gbé fún yàn báyìí. Ó dà kò burú. Kò sí wàhálà. Mo ń bọ̀. Aago 4. Bóòni. Ṣé o ti bá a sọ̀rọ̀? Tèmi bá mi po ọmọkùnrin padà dá mi gbèsè. Ìwọ Ọlọ́run day 1 láago 6.
ó ti yé mi àtìgbà tó lórí burúkú ẹ̀ wọ́n ní sátidé tí ó dà Àlàmísì láti mọ̀ àtìgbà tó ti débì tó ti lóun fẹ́ fi 500,000 òfò ẹ̀rù kan ṣe fíìmù ni mo ti wọ̀ pé mi ì lè jèrè ẹ̀ sórí dálẹ̀ mú dálẹ̀ bá tún pé sọmọ ẹgbọ́n ẹ̀ ló wà bóyá ẹni ẹlẹ́ni lọ ya òun nápò tó fẹ́ fi ṣe fíìmù ni sọmọ ẹgbọ́n ti dára lálẹ́ báyìí. òótọ́ ló sọ ṣùgbọ́n ọkàn mi ò fi yín sílẹ̀ ni I want to be with you. ó tiẹ̀ ti dá ó ti yé mi kò gbé náà. bóyá fóònù sí lọ́wọ́ ẹ̀. tèmi bá mi pòde wà láago 6. ẹ mọ̀ nǹkan bóyá kẹ́ ẹ fi fóònù tí yín pè bóyá máa lè gbé ó dáa kò burú o ọlọ́run àwọn ẹni ẹlẹ́ni ò ya nǹkan kan kámẹ́rà ò ní ti lọ bọ́ọ̀sì gbogbo ẹ̀ jẹnẹrétọ̀ gbogbo ẹ̀ ti lọ kí la fẹ́ yà wọ́n mọ̀ sunkún ni pé obìnrin lẹ̀ ń gbé lídùú òlé lórí obìnrin ṣèbọ́kùnrin lélẹ̀ ṣé mo tún fẹ́ fọ́ ọkùnrin láìṣe gé ṣé mo tún fẹ́ fọ́ rẹ̀ mu ni ọlọ́mọmọjà àṣìṣe gbà o àtìgbà tó ti ṣojú jóná èèyàn kú níyàwó èèyàn kú ni àmẹ́yẹ tó ń ṣe stéèjì tó jẹ́ pé orí stéèjì báyìí ló wà tó ṣe wọ́n túbọ̀ fi gbéyàwó ẹ̀ kú action must go ni so must done ni ń ṣe so lọ ni kò gbé mo tọ́ wèrè. ilé ìtọ́wá ló sọ pé ẹ̀ ló ń sìn kí ló máa ń ṣẹlẹ̀ báyìí báyìí. kí ló fẹ́ ṣẹlẹ̀ ju kí n dó wọn padà lọ ṣé mo ṣe ń dá padà ni bá tó lejú lè lọ mọ ya dúró tí mo dá padà. mo bí àwọn ti sọ owó yìí tipẹ́tipẹ́ ni. àwọn dá padà náà. owó ẹ jẹ́ kí n wà lé pẹ̀lú yín mi ò lọ níbi àjà rẹ̀. àwọn ìṣọmọ kékeré mọ a lè dúró sílé fún ara wa we can take care of ourselves everything a lè tọ́jú ara wa. ẹ wo ẹ jẹ́ kí n dá padà ẹ ju owó lọ fún mi ẹ ju rà lọ fún mi so owó ọlọ́run máa ṣe owó ẹ wo ẹ̀yin lọ́jọ́ ọ̀la mi o ẹ̀rí bínú mi ṣe ń dùn mo ń bá yín ṣe ó pè mí kájọ wà nílé gan ká máa mu gàrí kájọ máa ṣe ó pè mí ẹ lè mú you know that now I know don't worry I love you so much right. àní bàbá kan ò tó mọ iye ọmọ kò tiẹ̀ fi wá ṣeré rárá ó mọ iye wa olùtùnú wa ló jẹ́ nínú gbogbo wàhálà o àrògbàrà má gbẹ̀jẹ́ olúworun àtògbójúlé àtòfarati o ọba dání má gbàgbé ẹni ó kú iṣẹ́ o. Ọlọ́run kò sí bí èèyàn ṣe fẹ́ pamọ́ra tí èèyàn bá rí arẹwà tó really make sense gan arẹwà dẹ̀ yàtọ̀ sí arẹwà ṣé wọn pé arẹwà Jésù wà arẹwà gbòòrò wà. arẹwà Jésù lèmi. mo mọ̀ kárẹwà Jésù nìyí olóòní mo yẹn sọ pé tí wọ́n bá rí arẹwà Jésù ó máa ń yàtọ̀. sísẹ́ lè kí n má parọ́ fún yín ṣé ó dàbí pé nǹkan tẹ́ ń ro lèmi náà ń ro. kí ni mò ń rò. ẹ mọ̀ mi ò fẹ́ yára jù ni kó wọ́n á dàbí pé obìnrin ṣe nǹkan tí ò yẹ kó ṣe. kí ni ò yẹ kó obìnrin ṣe. normally àtìgbà tí mo ti rí yín tẹ̀sí wá sí inú ìjọ wa ó ní mo ti ní interest yín but mi ò mọ̀ bí mo ṣe máa bá yín kí n sọ fún yín ṣe mọ̀ gbogbo obìnrin tó bá ń ṣe irú nǹkan yẹn wọ́n máa ń bìlì pé oníranù ni wọ́n mi ò lè fẹ́ kẹ́ máa fojú yẹn wò mí because bí mo ṣe wà ọmọ alálùbáríkà ọmọ gidi ni mí. sister kálẹ̀ tí wàá bá mi fún ara yín pé ẹ like mi ni ọjọ́ yẹn mi ní súnmọ́jú. wow. nítorí ìpinnu Ọlọ́run ni mo ti lálàárí fún ara mi èmi fún ara mi mo lálàárí ọmọ ẹ̀mí ni mí wòlíì inú ìjọ ni mí wòlíì nínú ìjọ ni mí fún ara mi torí mo sùn ni bí mo ṣe sùn mo wá rí nǹkan kan tó dàbí ebi kan tẹ red carpet ṣòtì yẹn sìn wọ́n tẹ red carpet lẹ̀ àga red kan wá wà lọ́ọ̀kan ó máa dàbí ẹni pé èèyàn rìn lórí red carpet lọ sí orí àga red àga yẹn wá dàbí àga ọba mo wá dá jókòó síbẹ̀ bí mo ṣe wá jókòó síbẹ̀ mo wá rí àga kan lẹ́gbẹ̀ẹ́ mi àga tí mo rí lẹ́gbẹ̀ẹ́ mi yẹn ò ga tó ńlá yẹn nítumọ̀ wípé ọkọ ìyàwó mi ì wá rí obìnrin kankan lórí ẹ̀ irọ́ o. ọkàn mi wá pín yẹ́lẹyẹ̀lẹ sọ́dọ̀ àwọn obìnrin tó jẹ́ pé àwọn obìnrin ìgboro tí ò ń ṣe àwọn obìnrin inú ìjọ lójijì bí mo ṣe ń wò káàkiri ta ló fẹ́ jókòó lórí àga yìí ta ló fẹ́ jókòó lórí àga yìí ẹ kàn sọ lẹ́yìn ni I am the one bí mo ṣe máa wọ ẹ̀yìn báyìí ojú yín ni mo rí
irọ́ ni o. Ìtorí ẹ̀ ni mo ṣe máa ń kí yín ní méjì nínú church. Ẹ mọ̀ ká ti ṣe tán láti ẹ̀kan sí i. Ìtorí ẹ̀ ni mo ṣe dúró dè yín pé ẹ ṣáà kúrò ní church lẹ́nu. Ẹ jẹ́ ká gbà pé bí Ọlọ́run bá ṣe fẹ́ nìyẹn. Ìgbà tí mo rí pé ẹ̀yin ò tètè wá bá mi, òní mo ṣe ní kémi náà ti ẹ̀ try lẹ́nu wo bóyá máa work out. Àlá yẹn ti wá sí ìmúṣẹ already. Ó ti wá sí ìmúṣẹ. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ṣé bó ṣe ṣẹlẹ̀ rí Ọlọ́run? Ọlọ́run dẹ̀ wọ́ọ̀kì ẹ̀ pé Ọlọ́run nínú yàrá mi nílé mi gangan àgárẹ̀dì ni mo kó síbẹ̀. Wow. Mo ṣeré mi ò mọ bọ́lọ̀ ń ṣe nìyí. Ẹ má worry bó ṣe jágàrẹ̀dì yẹn mo fi ń dá yín lójú pé èmi ni wàá padà jókòó sẹ́gbẹ̀ẹ́ yín rẹ̀. Kò sí wàhálà. Very sure. Mo ti really appreciate yín. Ẹ jẹ́ kó ẹ ṣé I love you. I love you. Tẹ bá permit mi láti sọ ní day one mo love yín gan. Seriously ẹ ṣé ẹ pẹ̀lẹ́ ẹ jọ ibo lẹ ń lọ. Ìjọ mi ò really níbi tí mo lọ. Tẹ bá ní pé kájọ jáde mi ò mind. I'll follow you. Ẹ̀mí Ọlọ́run ń bá yín ṣiṣẹ́ o. Seriously. Ẹ̀mí Ọlọ́run kan náà lájọ fi ń lo mú kàn gómìnà kan tí mo lè gbé yín ni ẹ wò mọ́tò mi nìyẹn. Ẹ jẹ́ kó gbé yín straight. No problem. Ẹ jẹ́ gbé yín straight. Kíkú ṣe kó gbé yín ní after you. Life of a single father. Ọmọlàbákẹ́. Ojú mẹ́rin bímọ méjì ń tọ́. Fẹ̀dọ̀lápọ̀. Adágbé adáfà. Ògbó ni mo dùn lórí. Bẹ̀rẹ̀ ilé àkún. Ọmọ àjàrí gbàkún sọ́rùn. Ọmọ atẹ́niwíjọ́. Ọmọ àjàmájẹ̀bi. Ọmọ afọṣẹ fọṣọ kọ́mọ ẹlòmíì fún irúfọ̀ tiẹ̀. Ga ọ́. Ó ga ọ́. Ó jẹ́ kí n mọ nǹkan tí wọ́n pè ní ìfẹ́. Bọ̀dá mi ṣé wà lẹ́ ń wù yìí ṣá? Mo pè yín títí lálẹ́ àná. Bí nǹkan yìí tẹ̀dẹ̀ mo wí pé àná ni the fourth vigil ta ní. Bọ̀dá mi kò dáa. Wá bí ọ̀rọ̀ àpá aláṣẹ jù lẹ́yìn fúnra yín. Kí ló ṣẹlẹ̀? Nígbà tó sọ pé a fẹ́ ṣe vigil méje 7 mo ti wá kan àkọ́kọ́ mo wá kejì mo wá kẹta mi ò wá ti nọ́mbà 4 ẹ ti ṣe mẹ́rin mi ìwẹ́ yọ kan ṣé mi ti pass ni nínú mẹ́rin mo wá mẹ́ta òbí èmi tẹ̀ ti kì í sẹ́ẹ̀tì ara mi kò yẹn sìn lẹ́yìn eléyìí tí mo wá yẹn sìn ó tún di last one kẹ́tù tó rí mi because èmi yóò ṣú ọmọ àná tẹ sọ pé ń pè mí yẹn mo wọ̀ èmi wà ní túngbà mo wà ní túngbà gbà yẹn ojú agbo ni mo wà sóò gbogbo fóònù ríngì gan mi lè mọ̀ understand but má worry lágbára Ọlọ́run máa wá ti last one because tèmi yìí ó ti bọ́ ọ̀la náà ó ti bọ́ because a ní show kan lọ́la tí mo gbọ́dọ̀ dé. Bọ̀dá mi ẹ má ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹ wá first one ẹ wá second one ẹ wọ́n ṣé ẹ mọ̀ gbà tí Jésù máa dé ni anytime ni Jésù lè dé ṣé tí Jésù bá dé ṣé ìdí èṣù ẹ̀ṣẹ̀ lẹ́fẹ́ kó ti bá yín ni. kò dá lóòótọ́. Bọ̀dá mi kò dá o. Kò dá lóòótọ́. Ẹ wo ibi tèmi tẹ̀ fi wá yín wá báyìí ni pé mo fẹ́ kẹ́ wá ta alẹ́ yìí ìsọjí alẹ́ yìí ó máa lárinrin gan-an ó máa lágbára mo fẹ́ kẹ́ wá ẹ jọ̀ọ́. Ó ti yé mi bá ti bẹ́ẹ̀ sọ ó ṣe yẹ kí n sọ tó ti gbà èmi abẹ́ sọ bó ṣe fẹ́ ṣe bí kí n wá ta alẹ́ má ọ̀rẹ́ máa rí mi náà torí ìsọjí alẹ́ máa lágbára gidi àbí ẹ máa rí mi ẹ máa rí mi sẹ́yìn mo serious gan. Dàbí jẹ́ ṣúọ̀. Ó ṣúọ̀ ju ṣúọ̀ gan lọ Ọlọ́run then jẹ́ sọ nípa fún ẹ. Ṣé o mọ̀ pé ẹ̀sìn bàbá ò gbọ́mọlà obìnrin ni wọ ìwà àti mọ́mì ẹ̀yin fèsì Jésù mi ẹ fèsì church ìyẹn náà ti wà ok jọ̀wọ́ àbínú àánú ẹ̀ ṣe mí Ọlọ́run akọ mọ̀ ẹ̀sìn nígbà tó bá máa lọ́kọ ẹni tó máa kàn lọ fẹ́ràn tó lọ love akọ̀jẹ́ muslim báwo ni fẹ́ ṣayé rẹ̀ ṣé ò ní change ẹ̀sìn. Ẹ wo bọ̀dá mi yóò lè possible bí mo ṣe wà yìí mi ò lè láéláé bá wọn fẹ́ lẹ́sìn kejì láéláé ṣe. Ìwọ tí mo la tí mo gbẹ́jọ́ la ṣe máa rí dey play ìkànnà gbogbo a lè fẹ́ ra wa bọ̀ má òrìṣà àìrà lálẹ́. Bọ̀dá mi ẹ jẹ́ kí fóònù yín lọ ẹ píkì kọ́ọ̀lù yín ẹ má lu fóònù pa ẹ gbọ́dọ̀ wá o. Má ò rí màá wá sẹ̀ so kò ní ìdí má ò rí tó bá jẹ́ pé ó fẹ́ máa kọ́ mi kébì náà máa kọ́ rẹ̀ kọ́ọ̀lù àwọn àpàdé ara wọn. Ẹ ṣáà jẹ́ kí nọ́mbà yín lọ kò sí máa pè problem yín ṣe ti gbọ́. okay na all right dey play òkè àwọn fẹ́ gbó tọrọ irọ́ láyé fẹ́ aláì gàjù. kí wàá tọ́lé wọn àtàbí wọn. mama dá yẹn lóhùn jàre fọ̀rọ̀ tẹ́lẹ̀ o ọ̀rọ̀ chọ́ọ̀chì ló ń bá mi sọ kí n máa wá fíjì ní mọ́ tó ti gbogbo èèyàn náà ni a máa kú sórí àdúrà Ọlọ́run òwò. àwọn èèyàn là ń mú jẹ́kọ́ lóhùn máa tó náà wọ́n sì kò mọ ọrú èèyàn tẹ́gbọ̀n tòun jẹ ni wọn kò ti di gíran fẹ́ dra.
o eléyìí kò gbọ́ tí wàá láta ọ̀rẹ́ yìí fẹ́ kó ṣe lọ sí 3 hours. ẹ má bínú. ọmọ yìí. kọmíṣánná àbí kí ló ń porúkọ yín kí ló ẹ fa gbórí burúkú yẹn fún yín ganan. àbáyé ilé ìfẹ́ bàjẹ́. ẹ wò sọ wípé mo respect yín mo mọ nǹkan tó yẹ kí n ṣe fún yín o. ó yẹ kí n fọ́ abọ́ ìmọ̀ yín lórí. fọmọ mi lórí ogun máa pa ẹ́. àwọn àgbà yòó. ó jí ilẹ̀ wò sí orí ẹ ti dàrú. ẹ máa kọ́ mi suicide. tẹ̀rí kọmíṣánná gan pàápàá gan àgbàyà ni. kọmíṣánná ó ga jù. aráwọ̀ yín. àbí wo ọmọ ẹ lò wẹ́wẹ́ o. olùwẹ́wẹ́. olùlẹ̀kẹ́ olùlẹ̀kẹ́ o mọ búrẹ́dì fọ. bẹ́ẹ̀ lè rí ṣé kí n bẹ́ẹ̀ sọ tọrọ kí n bẹ́ẹ̀ sọ tọrọ Aremu kan tó ṣe ò make sense. kí ló dé. no kò make sense. kí ló ṣẹlẹ̀. ọmọ kékeré yẹn òun fọwọ́ gbàǹdì òun yẹn sọ̀rọ̀ sí ẹ. farabalẹ̀ kí ló dé tí o lọ ṣiṣẹ́ ń bá tó yẹ kí bí apalọ̀ tó wá ṣe. pé òun ṣiṣẹ́ ń bí apalọ̀ kò fún ẹ ní audacity láti gbàǹdì. tá a bá ti mú kíní ìyó náà a máa wá kan tá a máa fi. Aremu lọ marry. kémi marry. lọ marry sórí gbogbo èyí tó ń ṣe kó lè pay ẹ kò pay mo ti ṣe némi méjì tó wá sí tó náwó tó nára sórí ìgbà táwọn ọmọ mi bá ń pè ẹ ní ọ̀nkú wọn á ní ọ̀nkú Aremu àbí. sọ fún wọn kó yọ kúkúrú kó pè mí l'Aremu. kó pè ẹ l'Aremu. second boy rẹ Aremu ló là ń pè. á pè ẹ l'Aremu. wo tẹ́mi bá fẹ́ wá ìyàwó tí mo bá wá ọmọ tí mo fẹ́ máa lọ jìnnà lú òkè jìnnà ọmọ tó wá pé tẹ́pẹ́ tó bá gbìyànjú tó bá kúnlẹ̀ àgbè sọ́wọ́ á fi eléègbé yan á fi eléègbé ọbẹ̀ máa jẹ́ máa ṣe tán máa mọ́wọ́ máa fi nu òmùgbọ́ rẹ̀ á lọ tí bá mú dé ìgboro tó bá máa fi já á ti darúgbó á ti bí gbogbo ọmọ inú ẹ̀ tán. bí ẹrú àbí ìlú ìṣá ni mo ti marry ni mo ti rí ìyàwó mo dẹ̀ ti bí ọmọ méjì gbogbo eléyìí tó bá tiẹ̀ jẹ́ ìlú òkè náà ló fẹ́ lọ ó yá jẹ́ ká nìṣó ń bẹ̀ tèmi ni pé kò marry Aremu marry. ìwọ ní lock ni ṣọ́ra àwọn ọmọ wèrè tó wà lóye pàgbọ́ 5bay oní 5bay wà 10bay wà adíwèrè kan tẹ sọ oníwàsó. o ti mọ price gbogbo wọn. yàrá kan dẹ̀ ni bàbá ẹ̀ ń gbé yàrá kan ni bàbá àti ìyá ẹ̀ ń gbé olórí burúkú wàsó. Aremu marry. kọmíṣánná a ṣe jókòó mẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tẹ̀ ń sọ mẹ́ẹ̀ mò ń fetí kọ. ayé òdi bẹ́ẹ̀ ṣe ròyìn o àtọ̀ sẹ́yìn ò mọ̀ wípé níbi tí ayé wà ń sìn yìí nǹkan tí ó kọjú sẹ́nìkan ó kẹ̀yìn sẹ́lòmíì ni àwọn ọmọ gidi sì wà ń gbòòrò. ọmọ ní gbòòrò yìí tuntun ẹ̀dá ànú jàre ọmọ gidi níbo. àlàyé ṣe rí inú igbó tẹ rò pé àkẹyàn lọ sábúlé gan yẹn àṣànà wà ń bẹ. gidi sì pọ̀ ń bẹ̀ ṣá. ok for example èmi ní èèyàn kan lára tí mo lè fi jẹ́rìí sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ wòrán àbúrò mi tó wà lẹ́kọ̀ọ́. Làbákẹ́ kí ló ṣe. méjì ni bó ṣe wà. ẹ má rẹ́rìn. ó lè sọ mí kí ló ṣe lọ méjì níta ni àbóyẹ rí gọlọsọ yẹn. confam virgin èmi ni mo sọ bẹ́ẹ̀. kò rọ́kùnrin ni àbí kí ló ṣẹlẹ̀. kí ló dé tí ò rọ́kùnrin òun ò ní táìmù ọkùnrin nì ṣe rí bó ṣe wà yẹn chọ́ọ̀chì nìkan ló gbèrú 24/7 àdúrà ni kó máa ka Báíbù lọ́sàn-án lóru ní gbogbo gbà ó kàn sí gbogbo ọkọ ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run bó ṣe wà yẹn kò gbà wọn sínú ọ̀rọ̀ inú ayé yìí o ṣé báwọn àwọn ọmọ sí ṣàlò náà. so ẹ má gọra yín o. tọ́lá mo tún wá rò kankan sórí wọ́n tún gbé mi gba àwọn ibì kan jẹ́ kí mi wá gbé gbà bò mí kí gbé wá báyìí kí lè padà sọ́dọ̀ ẹ̀ ó ṣe jẹ́ kí n dáná ẹ̀ kí n dáná ẹ̀ náà báyìí kí n dáná Ọlọ́run máa tọ́jú àná mi ní ẹ̀ bó ṣe wà mo lè dọ̀bálẹ̀ fún ẹ bá. kílẹ̀ ẹ lọ jàre anábùrò mi lè yàn kí ló ṣẹlẹ̀. bájì. ẹ kúrò ní tiẹ̀ ṣe irú tó. o tún ló máa dùn àgbà tó ayé mi ṣe. bá tẹ wàá fẹ́ lọ kàn ṣe irú yíyan ẹ máa kúrò ní tiẹ̀ jàre gbogbo àmọ́ra wa náà. kọmíṣánná ẹ lè fẹ́ fẹ́ mi. kí ló ń pa ẹlẹ́rìn ṣé mi lè fẹ́ ni àbí mi tó tó ẹni tí ó níyàwó I fẹ́ now I love you so much that's all. ẹ̀yin lẹ́yìn tó jẹ́ pé kò sẹ́ni tí ò mọ̀ yín ládùúgbò tá a wà yìí kódà ẹni tó kó dé àdúgbò yìí lánàá ó gbọ́dọ̀ máa gbọ́rọ̀ yín kọmíṣánná ọmọ tó ń bí lè níyì ó gbọ́dọ̀ mọ ẹni tó ń jẹ́ kọmíṣánná. òótọ́ ló sọ reason why tí mo rò pé ó yẹ ká fi fẹ́ra náà nìyẹn because tó bá fẹ́ mi ààbò wà lórí ẹ ní ọjọ́ kíjọ́ lọ́nà kan náà kò sọ́mọ náà láyé yé ṣọ́fẹ́ bẹ́ẹ̀ ni àwọn kọmíṣánná àdáṣe rí àfọ àbí kí ló fi.
tó bá jẹ́ ní ti ọ̀rọ̀ ààbò tẹ́sán yẹn mo fẹ́ kẹ́ mọ̀ pé èèyàn ò rí bẹ́ẹ̀ o ẹni tó ń gbénú mi ó ju gbogbo ayé lọ òun gangan ni aláàbò mi mélòó ni tẹ̀yin tẹ́ fẹ́ já aláàbò mi Ọlọ́run nìkan ni o. No problem. But tó bá fẹ́ mi mo promise ẹ pé o lè ever regret ẹ láyé but my friend time kò lọ rò kó má dà pé mo kó rọ́ṣìbù ẹ kí ló fi. ṣé pé lóòótọ́ lẹ fẹ́ fẹ́ mi. Why not? ṣé mi ṣe yàn ni. tó bá jẹ́ bẹ́ẹ̀ mi ò lè ever ṣe nǹkan láì má fi síwájú Ọlọ́run a tún wá jẹ́ pé ìrìn sì kú ẹ̀kan ọ̀hún ẹ máa ní láti tọ̀ pásítọ̀ wá ẹ lọ sọ fún ọ pé nǹkan báyìí lẹ fẹ́ so tẹ bá ti sọ fún wọn wá fi síwájú Ọlọ́run á dẹ̀ tọ́ wa sọ́nà. pásítọ̀ yìí. bẹ́ẹ̀ni. àwọn ló bí ẹni. kò sí wàhálà ṣebí kì í ti rí wọn náà ni yeah ṣe problem ṣebí church yẹn ní ọ́fíìsì wọn ṣe wà. wọ́n máa wá bẹ̀ Monday náà. every time ló máa wà ń bẹ̀. kò sí wàhálà èmi á kàn wọn lára máa lọ bá wọn tó bá sọ̀rọ̀ àyẹ̀pọ̀. Commissioner. Yeah. ẹ fẹ́ lọ sọ́dọ̀ pásítọ̀ wa. sọ́gbìn náà rù ní kí ló ṣẹlẹ̀. mo nífẹ̀ẹ́ ni náà àkọ́tọ́ bá sọ màá yẹ kó mọ̀. All right. kò sí wàhálà ẹ ṣé gan. All right. eléyìí tí ẹ̀ ń sọ yìí kọ́. a ní kò gba ojú mẹ́rin ló ní iye tó jẹ́ ni mo sọ fún yín last. ẹ bọ gbogbo nǹkan tí mo kàn ń béèrè látàárọ̀ náà kò gbà last. ẹkọ́nọ́mì ni ò jẹ́ ká mọ ohun tó ń jẹ́. eléyìí nǹkan. wàásù níṣẹ́ wàásù kò dín. wàásù ẹ bọ 35,000 ni mo ṣe ra last. ìgbà yẹn nìyẹn ọjà ànákọ́nà ná lónìí. ọmọ ipò ànákọ́nà ń tà lónìí. mo máa wá gbé o. ẹ wò bẹ́ẹ̀ ni. eléyìí nǹkan. ó ń kọ́lé lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé gan ṣé ẹ mọ tó ṣe abẹ́rẹ́ àwọn iṣẹ́ fún yín lépè ní ẹ wo nǹkan tẹ́tí lẹ́sìn náà bíi 21 ẹyọkan ẹ̀ tí ì rí ẹ tó wà náà ó sókè bí ẹ tó fẹ́ gbé pè ẹ má bínú torí Ọlọ́run o ẹ ṣe lọ ṣiṣẹ́ fẹ́ni tó ràn yín wá mo wò yín náà sì rẹ pé ẹ ṣé ru yín náà ra jàǹbí ẹ mọ̀nà ìsàlẹ̀ pan sẹ́kẹ́tà tó títì kẹrọ̀ra títì tẹ ẹgbẹ́ yín máa ń rà ẹ dẹ̀ fò fẹ̀rẹ̀ ẹ wo ṣọ́ọ̀bù tó báyìí ẹ dìọ́ tó bá ta gbogbo òdílé yín tó talẹ̀ tán fi kọ́lé ìdílé yín ṣé ẹ lè rajà nù bíbáyìí mo rí yín tálákà níyìn náà ẹ wọ́n ṣòkòtò tẹ́ wọ̀ ẹ̀yin olóṣì ẹ jẹ́ pẹ́ tó ràn yín wá pé tọ̀ pẹ́pẹ́sẹ́ orí yín ti burú ẹ̀ ní nǹkan bíbáyìí. n tẹ́ èrò ní pé bí mo ṣe wà yìí mi ò lè ra nǹkan kan nínú bíbáyìí mi ò lè ra jàǹbí. kì í ṣe pé wọ́n sọ fún mi mo ròyìn pin èlò gẹ́gẹ́ náà rẹ̀ yín gan àtẹ ẹ bá pè náà fẹ́ rò kú yín ẹ pẹ́ tó ràn. ẹ lọ́gà ibẹ̀ náà mo wà 300 náà pé 300 mo náà sí 250 Ọlọ́run kò gbà rárá kò gbà kì í náà sí 270 kò sí wàhálà màá náà sí 270 okay sir okay sir. sẹ́ẹ̀bù ẹ kí lọ sí ṣọ́ọ̀bù babaláwo ni mo ti mọ̀ pé ẹ̀ lè wá bí tójú yín pọ́n bí ẹ tó kù nínú igbó. Jésù Kristi Olúwa wa àmín ẹ̀kẹ́ hallelujah labakẹ́ ẹ pẹ̀lẹ́ bra rẹ̀ mú Olúwa wà pẹ̀lú wa iṣẹ́ tó gbélé wa lọ́wọ́ èmi náà ni mo sọ pé kẹ́yìn méjèèjì rí mi kí n lè jẹ́ iṣẹ́ náà lójú ẹ̀yin méjèèjì ìrìn àjò yẹn dáa. mò ń bọ̀ o eléyìí o ẹ jẹ́ n sọ fún yín o ẹ jẹ́ n pọ̀ ọ̀gá ẹ jẹ́ n pe ọ̀gá kéèyàn ṣé mo sọ yẹ fún òkè wọ́n tiẹ̀ ti rí lára rẹ̀ ayé yìí ti yẹ̀ lónìí mò ń bọ̀ ẹ jẹ́ n pọ̀ ọ̀gá mi. ó padà ka mi ṣá. ó mọ̀ mí o ó mọ̀ pé tí ò bá dáa máa sọ pé kò dáa lójú wọn náà máa ti sọ ṣùgbọ́n ìrìn àjò tó dáa ìbẹ̀rẹ̀ àárín òpin ẹ̀ ó dára gan-an ó dára Olúwa lọ́wọ́ sí i. ẹ jẹ́ má bínú sá Túndé báwo ni. ẹ ló ọ̀gá spíkà tó tóbi yẹn tán máa ń lò ní church tó ń lo rìmúùtù yẹn àti spíkà àti mic ó lóun fẹ́ràn 250 wèrè tí ń bẹ́ ń bì. ṣé wèrè ni ẹni ara ọjà 25,000 ọ̀fẹ́ tà ní 25,500 màmá àbí bàbá ẹ̀ ló kówó ọjà fún mi ni rubbish òṣìwò nìyẹn so ẹsẹ̀ mo rìn lọ síbi tí mo lọ àbí tó bá bí ẹ̀rẹ̀ máì kí n bá ọjà mi má tà. kò ì gbé lọ rárá. tó bá bí ẹ̀rẹ̀ jẹ́ kí n má bọ̀ ọjà mi ṣọ̀bù orí ẹ̀ ò pé rárá. kò tó bẹ́ẹ̀ kó gbé lọ kò lè ètò nítorí olóhùn èpè mẹ́sàn-án lọ́gà ti sẹ́ kò sí wàhálà sẹ́gbẹ́ ẹ̀ wá mọ̀lẹ́. ó tiẹ̀ wá dáa bẹ́ẹ̀ ṣe ní gbólórí burúkú lẹ́yìn náà nígbà tí mo pè nǹkan ní 270 ẹ wo bí tẹ́ ẹ gbé lọ 250 kò sí wàhálà. tí surprise fún
230 mọ̀ ń bọ̀ ó ti lù 230 ti lù 230 ti lù olórí burúkú yọ̀sán 230 ti lù ilẹ̀ ti tó sùn fún wèrè wórì rẹ̀ ó ní àpàtì àṣewọ́dẹ̀ parí ìrìn nígbà tí ó ń bẹ lọ́dọ̀ mi oníranu olòsì wẹ́yìn ẹ̀sẹ̀ rí bí ìsàlẹ̀ gànà eléyìí dídógùn àfi bí ọ̀dà tí ọ̀dà amọ́kọ̀ yọ ọjọ́ wẹ́yìn ẹ̀sẹ̀ pọ́n bí orógùn àṣàrò ọjẹ́ yá a máa fọnú kọ́ ọ máa ro pákó àbí pápá ń sílẹ̀ kọ́ ọ lọ fún àwo ìyá rẹ̀ sóò tí ẹ̀ ní ìyá rẹ̀ ní olórí bíi 230 tí ó tà ní. ẹ wo ẹ má bí wọ́n fẹ́ dá mi gbèsè ní sá ọjà 22,500 ó ní. mo ti understand. ṣé mo pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe tẹ́ kí n bá mi fi síwájú Ọlọ́run ọba ṣó dẹ̀ dá yín lójú wípé. ọmọdé yìí ìwọ gan mọ̀ pé mi ò lè parọ́ torí pé ègbé ni fún ẹni tó wí nígbà tó lu àwòrán tó ti yí ẹ a ò dẹ̀ lè ní ìdálẹ́bi lọ́kàn wa torí tá bá ti sọ ohun tó lù wá ní kaṣọ so bro Aremu olúwa fọwọ́ sí olúwa ló ní olúwa ló mọ ìrìn àjò yín àtẹ̀yìn àtọmọ wa ẹ̀yin náà ti di ọmọ wa nìyẹn so kò sẹ́ni tí kiri act o kò sí ẹni náà láyé tí kiri act omi ó máa react sharply omi ó máa react slowly ẹ̀yin tẹ́ mọ̀ react sharply yẹn làwọn èèyàn máa ń mú pé bóyá ẹ lè ṣùgbọ́n èèyàn kàn mọ́ díẹ̀ adẹ̀lẹ́kọ̀ọ́ bíbélì níbí ẹ gbọ́dọ̀ fi ṣeré rárá tẹ́ bá máa fẹ́ ọmọ wa so mo gbàgbọ́ pé kò ní ṣe wù. If not to take care of you, baby, mommy, come rara. She say make I no worry, mama Jenny, this kind of I never see. Oh my God. Wow. Ẹ máa bójú ọmọ títọ́ rẹ̀. Ní wọn kọ́ ọmọ rẹ̀, wọ́n mú jágbà. Èmi náà mọ̀ wọ́n kàn ń wò látọ̀kan. Kọ́ ń da gbogbo ẹ̀ mọ́ra wọn. Irú ẹ̀ wọ́n gbọ́dọ̀ pé sáwọn bá ti tí ìyọ̀bà rówó ṣe o. Èmi gò mọ̀ pé. Ní wàá ti mọ̀ tí yàn 15, bẹ́ẹ̀ni kọ́ ṣe. Èmi gò mọ̀ pé nǹkan máa ra ọtí wá sí pàṣẹ pé bí a fi fruit wine tá la fẹ́ lò nìkan náà ló wà. Gbogbo ẹ̀ wọ́n rà fún mi náà ní ìmúlọ̀kọ̀. Ọmọ náà guys sọ pé wọ́n ṣàṣì gbogbo ẹ̀ ṣe wọn wò ṣòro Mrs. Adébóyè wọ́n ṣe dáadáa gbé yìí pé àwọn èèyàn celebrate wa gan. ilé dọ́là rẹ̀ lè gbọ́dọ̀ ìpínlẹ̀ ti ilé iṣẹ́ àmì owó lẹ ti yẹ mi. ẹ̀wọ̀n rẹ̀. àwọn èèyàn máa ń fọ́ ní ìṣá wọ́n ṣe máa fi 10 naira ó kú pé kàn máa fún wa ní kankan. Ìmọ̀ àwọn tó wà ń bẹ̀rẹ̀ gan-an, ẹ jẹ́ ká unbox ẹ̀ káwọn nǹkan tó wà ń bẹ̀rẹ̀. Ṣé àwọn gbogbo ẹ̀ náà la máa tú gbogbo ẹ̀ náà la máa tú kó sí ọ̀rọ̀. Oya pè wọ́n down. Pé wọ́n. Wọ́n ríngì tí wọ́n gbé wọ́n píìkì ẹ̀ ní. Wọ́n píìkì ẹ̀ bá tí wọ́n pe jàre. Mo bọ̀. Ó ríngì tó pé wọ́n gbé ni. Ọ̀gá ti rí gbàgbé lọ́nà. Ọ̀gá. Kí lẹ ló ṣẹlẹ̀? Ọ̀gá mẹ́wàá ti ṣẹlẹ̀ mẹ́wàá ẹ wá ṣe nínú stọ̀ láàárọ̀ báyìí kò sí nǹkan mi ó dàbí ọ̀lù tó ti ṣe. Kò ṣe kí ni? Mo parẹ́ wá wò àníkẹ́ wá wò sẹ́ ẹni ọ̀lù stọ̀ yín ẹtí ilẹ̀ wá wò stọ̀ yín. Ládùú ọjà yẹn torí Ọlọ́run bó lè ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ọjà yín máa pọ̀. torí pé ẹ̀mí ẹ̀ ò lọ sí àwọn ẹ̀ ò lè wá ṣàmọ́nú ṣọ́ọ̀bù wọn ò yìnbọn fún un ìyẹn gangan ló tọ́pẹ́ kí ló ń pè lọ́jà jọ̀ọ́ jàre ìbéèrè tèmi ó yàtọ̀ jàre àwọn ọlọ́pàá ti wà wí ẹ̀ bẹ́ẹ̀ ni sà. àwọn insurance company ṣé wọ́n ti wá wò. rárá sà. n tí mò ń sọ fún ẹ ni wípé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ kò yẹ kó take insurance more than 24 hours láti wá wo the extent of damage ibo ni kíní yẹn bàjẹ́ dé kí làwọn fẹ́ sọ ṣé wọ́n ti wá níta máa sọ fún ọ nìyẹn nígbà insurance bá fẹ́ gbowó lọ́wọ́ èèyàn wọ́n máa bẹ̀bẹ̀ wọ́n máa ṣe kúbẹ́kúbẹ́ wọ́n jẹ́ kéèyàn ní problem àwádìí wàhálà by now ó yẹ kó ti wá take stock kó ti mọ bí kíní yẹn kù sí
ṣé bó sanwó wọn ṣé bó ìṣọ́ ẹ̀. Irọ́sà owó àwọn ọlọ́dẹ nìkan ni mo san lóṣooṣù. Àrẹ̀mọ get point mi pé gbogbo ọjà tó pọ̀ ní ṣọ́ọ̀bù ẹ̀ yẹn àwọn electronics tó pọ̀ ní ṣọ́ọ̀bù yẹn pé ṣé bí o ìṣọ́ ẹ̀ o ṣe insurance fún un. Mi ò ṣe sà. Àrẹ̀mọ ta ló gbé ẹ ṣe pé Àrẹ̀mọ ta ló sàṣì ẹ ó ní ọjà electronics tó worth millions of naira o ò lè ṣe insurance o máa ń tẹ́ ń pè insurance ni adìẹ ló fò ìyẹn ni wípé tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn ilé èèyàn jóná ni o wọ́n dá èèyàn lọ́nà ni o wọ́n gba mọ́tò lọ́wọ́ èèyàn ni o wọ́n á ní insurance cover ẹ̀ àwọn insurance kan wà tí wọ́n ṣe sórí mọ́tò o tí wọ́n ń pẹ̀lú ọlọ́pàá jẹ́ ń kọjá o ní 5,000 o ní 6,000 ìyẹn ò ní kankan ṣe o tó o bá ṣe bí ọgbẹ́ mọ́tò ẹ lọ waste gbọ́n tó o bá ra mọ́tò tó ṣe insurance 500,000 700,000 1 million 1.5 million ìjọba tó bá gé mọ́tò yẹn lọ jọ́ kẹta ló bá gbà mí tápò ìṣọ́ àwọn ọjà yẹn my dear wọ́n máa dá padà síbẹ̀ tó máa kún pátápátá ní tó ń jẹ́ pé insurance cover ẹ̀ nìyẹn ó dùn mí fún ẹ o ó dùn mí fún ẹ o well ọlọ́run á fi òfò rẹ̀ mí àní rírú ẹ̀ mọ́ ẹ ṣeun. so bórí ẹ ṣe lọ rí Odùduwà àtẹwọrọ bàbá Yorùbá adé. Odùduwà àtẹwọrọ bàbá Yorùbá adé. Gbàre wá gbà pé wá. Gbàre wá gbà pé wá. Kárí iná kárí lò nílẹ̀ Odùduwà yìí o. Kárí iná kárí lò nílẹ̀ Odùduwà yìí o. Gbàre wá gbà ìpè wá. Gbàre wá gbà ìpè wá. Gbogbo aláti mọ ọ̀rẹ́ rẹ̀. Tó bá lùlù sí kẹ́kọ́ kó wọ bíìtì o. Ṣé a ti mọ̀? Ẹ ti mọ̀? Kò ń ṣègbà tó máa ní kẹ́ bẹ̀rẹ̀ sí ní Johnson, àwọn kan máa gbẹ́sẹ̀ bíi kinní, wọ́n gbẹ́sẹ̀ pẹ́pẹ́yẹ wọn, wọ́n gbé lọ sọ́ọ̀tún. Ẹlòmíì á ṣe ìwọ obìnrin, ẹ̀yin obìnrin tẹwàá níbẹ̀ ni mò ń bá wí o. Ìyí tó bá ní kẹ́ wá sílẹ̀, ẹ má yẹ kẹ́yìn yìí gan, kẹ́ lọlẹ̀ pátápátá ni. Ṣé ti gbọ́? Kò dẹ̀ ṣe pé ẹni tó bá fẹ́ jó máa ń rẹ́rìn ni, kò ń ṣe pé tí ẹ ṣojú bí nǹkan tó bá jẹ yìí. Ó yá. Ẹ fún wọn jẹ, fún wọn jẹ. Odùduwà àtẹwọrọ bàbá Yorùbá adé. Odùduwà àtẹwọrọ bàbá Yorùbá. Gbàre wá gbà ìpè wá. Gbàre wá. Ẹ ní sùúrù jáde ẹjọ́. Ìgbà tí mo bí ẹ̀ ń sìn, ó lọ ti mọ̀. Ọmọ àbẹ̀rẹ̀ lọlẹ̀ dáadáa ni. Ọmọ àbẹ̀rẹ̀ nìkan gbẹ́sẹ̀ lọ báyìí, nìkan gbẹ́sẹ̀ lọ báyìí. Ọmọ àbẹ̀rẹ̀. Ó yá wọ́n lẹ̀ máa bẹ̀rẹ̀, ó yá. Ẹ tún ṣe. Odùduwà àtẹwọrọ bàbá Yorùbá. Odùduwà àtẹwọrọ bàbá Yorùbá adé. Gbàre wá gbà ìpè wá. Ṣáà máa kọ̀ wọ́n. Ẹ má ṣe lọ, mo lálẹ́. Àbọ̀ wa bá lọ́rùn, máa pa gbóyún. Ẹ káàsán. Ẹ káàsán. Ó dà pé àwọn onítíátà ló wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni, onítíátà ni wà, rehearsal ground wa rẹ̀. Mo ń gbọ́ ìlú yẹn mọ̀ kí àwọn onítíátà ni. Ẹ jọ̀ọ́ ṣé mo lè darapọ̀ mọ́ yín? Why not? Kí ló tẹ̀ ṣe lè darapọ̀ mọ́ wa? Àwa gan ń wérò ṣe ni. Ṣé wá rí o? Kò séèyàn táwọn kì í gbà ń bí báyìí. Bó ṣe wà yẹn, lọ́ọ̀yà wà nù wọn. Bẹ́ẹ̀ ni, báńkà wà nù wọn. Àwọn tó tún ju àwọn tí mo pè é lọ, wọ́n wà nínú wa. Kò dẹ̀ sí time tá a kì í ṣiṣẹ́, a máa ń lọ everywhere, a máa ń ṣiṣẹ́ and gbogbo nǹkan tá à ń sọ yìí náà kò ń ṣe ọ̀fẹ́. Ó yé mi, aṣá lọ school náà, wọ́n gba fọ́ọ̀mù à ń sanwó à ń ṣe gbogbo. Kò sí wàhálà, no problem. Ẹ lọ máa ṣe lọ mí níbi tí mo lọ, máa máa wò yín. Ẹ bá ṣe tó tún láwọn ìbéèrè kan tí máa bí. Oh really? Ẹ má wọrí mọ́. Ó yá. Odùduwà àtẹwọrọ bàbá Yorùbá adé. Odùduwà àtẹwọrọ bàbá Yorùbá adé. Gbàre wá gbà ìpè wá. Gbàre wá gbà ìpè wá. Kárí iná kárí lè nílẹ̀ Odùduwà. Gbàre wá gbà ìpè wá. Odùduwà àtẹwọrọ bàbá Yorùbá adé.
gbogbo ètò ti sọ látàárọ̀ yẹn mo fún ẹ̀yin yẹn kò tiẹ̀ sí ìtọ́ra mi àmọ́ ṣé orí ti drama àbí acting àbí kí ló sọ yẹn tó mẹ́nu lẹ́yìn yẹn kọ́kọ́ possible rárá kò sọ́nà ń bẹ̀ ṣé òwò ẹ̀jẹ̀ ni wá fi ewu funfun wa ló máa fi ṣe ọmọ ọ̀dọ̀ lẹ́yìn àwọn kan ní táìmù yìí ìyẹn ò possible nǹkan tá a máa jẹ là ń wá tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ yẹn ò dẹ̀ ní pé kó má wáṣẹ́ náà ṣorí ọ̀rọ̀ acting àbí nǹkan tó sọ yẹn kò sọ́nà ń bẹ̀ o. jẹ́ kí n sọkọ fún ẹ èmi mọ̀ kan tó ń ṣe ẹ́ ojú òwú ni ẹ o ti believe pé bọ́yìí máa ń sọ̀rọ̀ àwọn ní tíátà pé wọ́n máa ń like obìnrin pé kọ́ máa gbà mí mọ́ ẹ lọ́wọ́ o mọ̀ kí mi ò really like obìnrin bẹ́ẹ̀ nǹkan tí màá jẹ́ ni mo wá kọ́ lọ́wọ́ bá ṣàánú fún mi ni so èmi dẹ̀ enjoy bọ́yìí ṣe àìní gan in fact mo enjoy wọn lénìí èmi máa join wọn o máa darapọ̀ mọ́ wọn o àwọn tó dẹ̀ wà ń bẹ̀ kò ṣe pé àwọn tí ó kàwé ló wà ń bẹ̀ so lèmi fi wò pé mọ̀ gbogbo nǹkan náà la máa try tọ́lọ́ máa fi gbogbo fọ́lẹ̀ àbí ọlọ́nà ló ń gbogbo fọ́lẹ̀ fi mílẹ̀ náà jẹ́ kí n join náà. Àrẹ̀mú tó o bá gba tèmi èmi gbé nǹkan tó ti ń sọ àmọ́ ilé iṣẹ́ ló lè act sẹ́ ó lè act jọ ó dà tó bá bẹ̀rẹ̀ sí ìgbà ọlọ́ tó fẹ́ máa jọ ọ̀rọ̀ sẹ́yìn tó bá lọ tò sẹ́yìn ẹnìkan ní ìsìn wọn máa ń rìn káàkiri wọ odidi bá lélẹ̀ rárá kò sọ́nà ń bẹ̀ ọ́ bóyá kó wáṣẹ́ mi tèmi wá rèé ohun gbogbo lọ́wọ́ orí kọ́ lọ́wọ́ bá ṣàánú wa ni ṣe ìgbà tó ṣe pé kí ni máa ṣe náà ó mọ̀ kí mi kì í ṣọ̀lẹ̀ kò sí jẹ́ tèmi ò ń gbórí wọ̀ so wọ́n tèmi kọ́ wò ṣé bọ́ọ̀ náà ṣe ń church ó náà ṣe church wa náà. máa wo nǹkan tó ń sọ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ èmi fi ara mi ṣiṣẹ́ fọ́lọ́hun ni àmọ́ tó bá ń wọ náà tó mọ̀ kó fẹ́ act ó ṣe kúkú wá join drama department ní church ìyẹn òun ṣe big deal kí wọn náà kó dẹ̀ máa ṣiṣẹ́ pọ̀ fọ́lọ́hun. ìyẹn ò kì í ṣe wàhálà rárá màá join drama department tí bá dẹ̀ ti join àjọ máa ṣe gbogbo yẹn so wàhálà ọmọ kí n máa lọ ṣe circular drama o. ó kí ni mo lè rí fẹnu gbárùn lé ìjọ ibi pa mi. bẹ́ẹ̀ ti ẹ rí mo pé bí a ti máa pa ẹ́ mo ti bẹ ṣe favourite ẹ̀ ìyàlú gbogbo ẹsẹ̀ ló bu jájáká. ìrìn ìlú tèmi ju bàbá alájọ lọ mo rin jágba ìrìn lẹ́yìn àmì rìhásà wọn dùn lẹ́yìn yé ó dùn gangan ni kékeré mo kàn ń gbọ́ ni ṣé mo gbọ́dùn mo kọjá mo sọ pé fún ẹ la gbégbédìgbédìgbé àánú. tábàdà ìṣe ń church báyìí màá ní táìmù ti lọ ebi ń pa mí gbogbo àti ìwọ dé ò dẹ̀ mú nǹkan kan wá. tí wọ́n lọ ti máa ẹ̀ pẹ́ tí máa bẹ fàbọ̀ tí máa bẹ dáná ńkọ́ gbogbo ẹ̀ ṣẹ́ fúnra wọn ni o. èmi ò láìké náà mi ò láìké ok ilé wa ok. eléyìí ṣì wà òkè náà gbé ta tí wò látàrí mi ò láìké. èmi náà rò bẹ́ẹ̀ ilé. price eléyìí dẹ̀ wà reasonable. price wà reasonable fún mi price yẹn wọn. a máa rà á ṣó mọ̀ pé àwọn tó ń bọ̀ ní Canada tí wọ́n bá dé àwọn rate owó tiwọn náà wọ́n máa lè fira kò ní dàpọ̀ ní wọ́n lára jẹ́ ká ra eléyìí o. wo nínú rògbòdìyàn tó wà nílẹ̀ yìí èmi ò lè ra ilé èmi á mú èmi ní ìlágbára ẹ̀ lọ́wọ́ ẹ̀ wàá bá mi fowó kan. máa bẹ fowó kun ti báwo gbogbo ẹ̀la mọ̀ pé ta lè nà ọ̀hún máa tún bẹ fowó kun mo ti gbọ́ fowó kun. Làbákẹ́ Làbákẹ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Ó kí ló dé? Tó dé wà múdì látẹ̀kùn. Ẹ má bínú, bọ́ kí má parọ́ fún yín. Ọkàn mi ò sí níbà rárá. Nǹkan tó ń ṣe yín kọ́ ló ń ṣe mí. Èmi ò bá mú àìdíà wá bóyá kí àwọn nǹkan tá fẹ́ sọ ń bìbà yìí. Kò yẹ yín bóyá kẹ́ sẹ́ǹdẹ̀ sí pọ́tà. Ká sọ̀rọ̀ sínú pọ́tà. Ṣebí wọ́n lo múdé tì ní tó ní pé ká pàdé ń bì. Làbákẹ́ rọra o kò sí nǹkan tó le tí kò kì í rọ o àdúrà ni o wá tún ní ká lọ sí pọ́tà ká lọ sọ̀rọ̀ gbogbo wa fi iṣẹ́ wálẹ̀ nínú àwọn. Làbákẹ́ ṣé kí n bẹ sọ̀rọ̀ ṣé gbogbo nǹkan tó ń ròyìn ó nọ́mà ọ̀dọ̀ àwa lè má ti máa rí bó a máa ń gbọ́ pé ó nọ́mà nínú marriage téèyàn bá ṣẹ̀ṣẹ̀ máa rí difficulties díẹ̀díẹ̀ máa ń wá ṣe bó nígbàgbọ́ ni ẹ̀ wọ́n ló máa mọ́kàn ẹ̀ lè nà ọ́ nǹkan tó ń ṣe ẹ̀ yìí kò sẹ́ni tí ò ṣe rí láwọn tó ti máa rí gbogbo ẹ̀ náà ló máa ń sọ ta máa ń gbọ́ nà ọ́ ó sọ pé káwá sí bíbá yẹn sìn àti wà ń bíbá ẹ̀ ó wá sọ anything náà ò contribute kò jókòó òun ronú tó bá fẹ́ wá ní nǹkan tó ń rò ìgbà tó ti wà láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ tó dẹ̀ ní mission tá a ṣe wà ń bíbá ẹ̀ ó yẹ kó lè get up now wọ́n dẹ̀ ṣe up wá wà pẹ̀lú wa mọ̀ pé ó wà pẹ̀lú wa lágbára Ọlọ́run. Hello.
Yeah, mo ń gbọ́ ẹ clearly. Bolo Riaza. Okay. Màá join ẹ soon. Okay. Should be same place there, no? All right. Later. Riaza. Yeah. Riaza. Ọkọ mi ló pè mí. Ṣé wọ́n tún ti lọ sí church Riaza ni? No, àbí ìgbà tí òrí kan ṣe kan kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀. Ó ti end up lọ darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń ṣe movie. So òun náà ti act báyìí. Ó ní tíátà. Iṣẹ́ tó máa dá máa ní. Iṣẹ́ tó dáa ní àwọn oní tíátà because nígbà tó lọ pé òrìṣẹ́ ń sìn yìí tó bá lọ bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn ń sìn díẹ̀ táwọn náà bá di àwọn tó ń ṣe gbogbo movies tó yẹ pé àwọn èèyàn ń pè wọ́n sí fíìmù tó bá yá tó máa di star owó ńlá lẹ máa gbà nìyẹn. Èmi fara mọ́ o pé kọ́pọ̀ ẹ̀ máa ṣe o. Lẹ́ni tó ti dàgbà ṣé old age náà fi máa ń ṣe ni. Old age kò sí ẹni tí wọn kì í gbà even kò wọ 80-90 tó bá ti lè deliver gbogbo nǹkan tó bá ń sọ táwọn èèyàn bá ń sọ pé nǹkan báyìí ni kò sọ bí àwọn director tó náà máa ń direct wọn tó bá ti lè ṣé wàá fẹ́ gbọ́ lọ́ọ̀yà wà nù wọn doctor wà nù wọn nurse wà nù wọn banker wà nù wọn ṣé fẹ́ gbọ́ jẹ́ kí ọkọ ẹ̀ máa ṣe lè lọ sofa tó jẹ́ pé nǹkan tó wù wọ́n látọkàn wọn ni mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run tó bá ti máa fi di star báyìí àwa gan máa wà nù ọ̀la ni. Àmì o ẹ wò mo feel pé ẹ jẹ́ ká end discussion yẹn síbẹ̀ ẹ nà ọ̀hún ẹ wò kọ́ tó ń ṣe mi ò lè concentrate kọ́ tẹ́ bá ń sọ kò lè wọ̀ mí lé. ṣé o rí má mọtí má mu sìgá fún àǹfààní ara èèyàn ni Ọlọ́run ò ní tó fẹ́ gbà nígbà tí wọn náà rò wọ́n tó clear yìí ejò ò lè wọlé aláǹgbá ò ní wọlé eku ò ní wọlé afẹ́fẹ́ àlàáfíà afẹ́ sí wọn náà ok irú sáìtì ẹ tó ń ṣe yẹn sìn nígbà tó bá parí ẹ̀ tó ṣe tíwájú ẹ̀ tán ilẹ̀ tó kù lẹ́yìn yẹn sìn tó kọ́ tó gba tẹ́nàntì síbẹ̀ ìgbà yẹn ló máa tó yí ẹ nǹkan tí mò ń sọ Ọlọ́run á bẹ̀ parí ẹ̀ Ọlọ́run á parí ẹ̀ láyọ̀ àtàlàfíà ojú ò ní tiẹ̀. ẹ rà sà. Mr. Aremu ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. No problem. ṣe sà ẹ pé mi ò bá yín ágì o tára mi náà lẹ kúkú ń sọ fún mi. ẹ bí gbogbo ẹ ṣe mọ́ ń sìn ṣé kò dàbà ó dànà ẹ ṣe gẹ̀ẹ́sì. tìbí yẹn Ọlọ́run á parí ẹ̀ kíákíá ni o kíákíá ni o máa jẹ àjẹyó gbẹrẹgbẹ máa tó di lọlé ẹgbàá lọ ọsẹ odúkẹ ọsẹ o àrẹ́mùsì má bínú sórí ilé ayé yìí tí eégún ẹni bá jó tó bá dà orí àṣì àtọkùn ọmọ ẹni fẹ́ parí ilé ẹ̀ ọmọ tó lọ yìí orí fẹ́ parí ilé ẹ̀ wọ́n á lẹ́kọ̀ọ́ ẹ̀ pé ìwọ náà wọ́n ṣe ṣe bíi tó neat tó o bá parí tọ̀dọ̀ tiẹ̀ tó gba tẹ́nàtì sí ìgbà yẹn ló máa lè bọ́ bó ṣe lè kọ́ máa lọ bí ṣọ́ọ̀ṣì lẹ̀ máa fi jókòó fi ṣe àwa. bẹ́ẹ̀ tí èrè ẹ ṣe kọsán mo dẹ̀ fẹ́ rí fún nǹkan tó wà very important. yes o máa rí mi ṣùgbọ́n sórílẹ̀ ayé yìí ìgbà ò lọ bí òrèrè ayé ò tọ́ lọ bí ọ̀pá àbọ̀ ìjọ tí ẹ̀ bá rí owó búlọ̀kù ẹyọ kan kó rà ìjọ ẹ̀ bá rówó sìmẹ́ǹtì ẹyọ kan kó sanwó ẹ̀ síbẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́ èmi mọ́ bọ́ ọmọ yẹn fi foundation obìnrin ni o kò tún níṣẹ́ lọ́wọ́ tó rú yín o make a while the sun shine o gbọ́ tó bó ṣe wà yìí tó bá tó àsìkò kan èmi ni máa fún ẹ̀wì kó máa lọ tó bá ti parí ilé ẹ ṣe gbà sá. so kí ló fẹ́ bá mi sọ. torí mo fi wá sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ́ tún sọ yìí ó tún ti jẹ́ kí ara mi ṣe láti tún sáré ẹ̀kú obìnrin ẹ parí ẹ foundation tó ń ṣe yẹ ẹ lè fi 25 years tí ò ní ṣe kankan lórí ẹ mọ ọkà àkàbà lè kí ẹ ṣe foundation rẹ. nígbà tẹ́ sọ 25,000. tí n bá tó rí ẹ pàtí lọ́dún mi ní kí ẹ mọ́. Àrẹ̀mú ìró là ń gbọ́ ojú òtọ́ láàfin láti over 2 weeks màá rí yín màá rí lọ́sàn-án màá rí rọ̀lẹ́ kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n fúnra rẹ̀ mọ̀ wípé owó ilé yìí òun náà ni mo fi ń jẹun mi ò dẹ̀ ní ẹ lára rí ẹ̀bùn ilé tí wàá fẹ́ di nǹkan míì. ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ẹ mọ̀ kí mi kì í ṣe bẹ́ẹ̀ àwọn tó jẹ mí lówó wọ́n kàn fi èyí dọ́là ọ̀làdá ọ̀túnla fún mi ni èmi àti àwọn wa kan kúrò pé ẹjọ́ tó lọ́run bí a ti ẹ̀ ń dín owó yẹn máa ti wà nǹkan tó lè ṣẹlẹ̀ náà ló fà ẹ mọ̀ kí mi kì í ṣe bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú sà. Àrẹ̀mú
Àrẹ̀mú sórí eyín kan ní gbèsè ní ọwọ́ olówó dẹ̀ lówó ń jọ sí bójóṣù 4 ló bá rí bójóṣù 6 kódà bójóṣù 3 tó bá ń kó wa tó ń bírèkì ẹ̀ wá ti tán ẹ bírèkì ẹ̀ kó rọ̀ yín lọ́rùn èmi náà máa jẹun. ó dàbọ̀ ẹ̀ sọ. ẹ wò dájú ẹ ṣe gan ni sà àgbáyé àdáde lágbára Ọlọ́run àmín. ẹ wò kẹ́dẹ̀ máa wo ọkọ mi ní lọ́kàn láti sàn wọn lójoojúmọ́ là ń jọ̀rọ̀ yín lẹ́nu àmọ́ àwọn tó jẹ wá ń gbèsè náà ni wọn ò sàn ẹ̀rù tiẹ̀ wá da inú mi dùn bẹ́ẹ̀ ṣe sọ pé kó tiẹ̀ jẹ́ wípé a lè máa split owó yẹn a lè san 2 months. mi ò bẹ́ sọ̀rọ̀ 2 months mi ì bẹ́ sọ̀rọ̀ oṣù 2 rárá mo ní bójóṣù 4 owó ṣe mi láti bí ńlá ní bójóṣù 4 bójóṣù 4 mo wá parí ẹ̀sùn oṣù 3 níbo ni 2 months yọ́nù yẹn. kò sí wàhálà bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà bó jẹ́ 3 months yẹn náà lágbára Ọlọ́run a máa san. ṣùgbọ́n ọmọ tí náà rà láàrin lágbára aṣọ àṣírí yóò ní ìyá ẹ farabalẹ̀ kẹ́ tó kúnlẹ̀ ìwọ ló wá fi emphasis le jù ṣòkè tí máa ń encourage ẹ̀kọ́ sọ 3 months ṣílẹ̀ kó sọ pé ìbàjẹ́ 4 ìbàjẹ́ 6 ṣó ti gbọ́ ẹ push. ẹ ṣe lọ sà. Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ̀rí ṣe ẹ̀rí ṣàfihàn sáà ti ń lọ déédéé. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ti ń lọ. ará ilé o èrò ọ̀nà kí ni ká pẹ̀rù èyí o ilé ogún ọdún fi jókòó wó wọ́n fẹ́ bómi láṣọ sí o ibo ni kí n ti bẹ̀rẹ̀ má lọ o ìfẹ́ mi má lọ o tó bá fi mí sílẹ̀ mo ti pasán tó bá fi mí sílẹ̀ mo ti mọ́fò má lọ o ìfẹ́ mi má lọ o ibo ni kí n ti bẹ̀rẹ̀ ayé mi má lọ o. ohun tó bójú dìde bá mú ó ṣe ṣe ẹ àríkẹ́mi lọ ṣe mí. wa ò fẹ́ ẹ nílùú òun dárin ta ni ó gbé ní ọ̀hún fún wọn ò má ṣe ó má ṣe ó má ṣe. ẹrú ní bàbá ọ̀nà ló jìn ilé ẹrú tó jì fìyà jẹrú ọ̀nà ẹrú tó jì fòṣì jẹrú ó mà ṣe ó mà ṣe ó mà ṣe. ẹ máa wò mí níran. ẹ̀yin èèyàn ẹ máa wò mí níran o. ẹ bá mi pè é kó wá o. ìfẹ́ mi kò má gbọ́dọ̀ lọ. Àrẹ̀mú mi kò má gbọ́dọ̀ lọ o. ó mà ṣe ó mà ṣe ó mà ṣe. Àrẹ̀mú má lọ má lọ. Olúwa bá kọ́ má tún máa ríra. Olúwa bá kọ́ má tún máa ríra àyà mi. Ìpàdé wa dojú àlá. Ó darí náà kó. ìgbà mi dọ́wọ́ rẹ̀ àsìkò mi dọ́wọ́ rẹ̀ bàbá alámọ̀ ayé mi o ẹrù ayé mi tó wúwo bá mi gbé o bá mi gbé o. ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ.
mẹ́mi lọ. Jẹ́wọ́ agbára rẹ̀ o. Kẹ́rù ẹni méjì má di tẹnìkan nínú ọlá rẹ̀. Fún agbára rẹ̀ o. Ọlọ́run àgbáyé ojú rẹ̀ dá o. Nínú ọlá rẹ̀. Ààfin àjọba agbára rẹ̀ o. Life of a single father. Ojú mẹ́rin bímọ méjì ń tọ́. Adágbé adáfa yìí pọ̀ jù. Ẹ bá mi pè Fẹ́mi kó má ràjò àìníde. Ojú méjì ò lè jọ mẹ́rin. Ẹrù yìí wúwo mẹ́lẹ̀ dàgbé. Olólùfẹ́ mi ti fi mi sílẹ̀ òdìgbére. Oh, I am you. Why did you left without notice? Ayẹ̀rẹ̀ máa ti ṣòfò, ó ti ṣòfò. Ọgbọ́n kan ló jẹ́ fún mi o. Ṣé bó ní wàá bá mi tọ́jú ọmọ mi o? Why did you left? Ti pọ́njú ayé, ti dààmú ayé, bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ. Mẹ́mi lọ. Jẹ́wọ́ agbára rẹ̀ o. Kẹ́rù ẹni méjì má di tẹnìkan nínú ọlá rẹ̀.